Ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibi tẹ́ bá ti láǹfààní láti máa gbọ́ mi. Tó bá fẹ́ dàbí everybody, o gbọ́dọ̀ máa ronú bí everybody. Lákọ̀ọ́kọ́, ẹ wo fọ́nrán yìí. Ní orúkọ bàbá wa Ọọ̀ni, all right. Ní orúkọ bàbá wa Ọọ̀ni. All right. Mọ́tò tí wọ́n ṣèlérí fún ìwé ẹkùn. Okay. Àwọn abanijẹ́ wọn ò bẹ̀rù Olúwa. Ọ̀tẹ̀ ló ń jẹ́ ló ń pè ọ́, kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀, àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀. Ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà, tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ pé ó dọ́jà ni. Èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí, fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi, fẹ́lẹ́ ní gbogbo ìyẹn mọ̀ mí sí. Èmi náà kọ́, Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà. Láì dènà pẹ̀lú láì fi ọ̀pá pọ̀lọ̀pọ̀lọpọ̀ ìjò lórí ọ̀rọ̀ tó wà lẹ̀. Aṣẹ́ládùúrà wípé ọ̀sẹ̀ táwa yìí ìròyìn ayọ̀ létí wa yóò bọ̀. Ẹ dẹ̀ bá mi like, ẹ bá mi share, nítorí bó ṣe ń lọ mú update yín ni, bó ṣe ń lọ ohun tá a gbé dání nìkan yìí nìyẹn, bó ṣe ń lọ ohun rèé. Ní orúkọ bàbá wa Ọọ̀ni, all right. Ní orúkọ bàbá wa Ọọ̀ni. All right. Mọ́tò tí wọ́n ṣèlérí fún ìwé ẹkùn. Okay. Ní alẹ́ ìjẹta àti 100 million naira. Mọ́tò yẹn ni a lọ sọ̀rọ̀ ẹ̀ ló lélìsì. Okay. Bàbá wa Ọọ̀ni sọ pé ibi saluti lè bravo àti àwọn ọba tí a jẹ wà ní ọkọ̀ lọ́dún lọ́wọ́ mi pé àwọn appreciate ẹ̀ fún ara tó jẹ́ commandant gbogbo Ọ̀ṣun State ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Bàbá ní kí n sọ pé kékeré léyìí tí wọ́n bá ṣe ń ṣiṣẹ́ tó bá ti ń bú àwọn lórí bẹ́ẹ̀ làwọn ti kiri àwọn tó máa ra nǹkan èròjà fún yín sí ọkọ̀ tí bàbá fún yín lónìí lágbára Ọlọ́run ọkọ̀ yóò ní jágbó. Àṣẹ. Kò ní forí sọ̀kè. Àṣẹ. Kò ní forí sọ̀kè. Àṣẹ. This is Toyota Tacoma 2010 tí bàbá wa ṣèlérí bọ̀ ní kòdìrò. Ẹ ṣeun, ẹ pàtẹ́wọ́. Kábíyèsí bàbá. Kábíyèsí o. Kò rí bàbá ni bàbá ń jẹ́ lọ́jọ́kọjọ́. Mo kí bàbá mi Professor Banji Akíntóyè, mo kí olóyè Sunday ọmọ Adéyẹmọ, Igboho ṣá rọra, májà sọlá rọra. Ṣé rí ẹni tí Ọlọ́run bá yàn, ẹni tí Ọlọ́run bá yàn, kò sí nǹkan tẹ́dákẹ́dá lè ṣe, ó má bá bínú. Ẹni tí Ọlọ́run bá fẹ́ràn, má bá bínú, má bá kanra, má bínú sí, má ṣọ̀tẹ̀, torí pé tó bá ń ṣe Ọlọ́run ló ń bínú sí. Ọwọ́ Ọlọ́run ó wà lára irú ẹni bẹ́ẹ̀. Ẹ fẹ́ ṣe so bó ṣe bí nǹkan ṣe rí, Ọlọ́run ní àwọn tiẹ̀ tó yànfẹ́, tó pè láyànfẹ́ òun Ọlọ́run. Àyànfẹ́ Ọlọ́run èèyàn ò kì í bínú sí, èèyàn ò kì í bàjà, wàá gbà fún Ọlọ́run ni. Sunday Igboho ọmọ Adéyẹmọ àyànfẹ́ Ọlọ́run ni, Ọlọ́run yànfẹ́ ni o. Má bínú sí, má bàjà. Ó dẹ̀ jẹ́ èèyàn kan tó jẹ́ pé Ọlọ́run ó ti ní lọ́kùnrin pé ó kéèkan báyìí tẹ́ bá wá ṣàkíyèsí àwọn tó ṣẹlẹ̀ onírìṣà, àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀, àwọn ọ̀rọ̀ tó wáyé, ọ̀rọ̀ tí Sunday ọmọ Adéyẹmọ sọ, honestly speaking ó jẹ́ kí n mọ̀ pé àkàndá èèyàn gidi ni Sunday ọmọ Adéyẹmọ. Ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tí ọmọ Adéyẹmọ sọ jáde, in tó wà lọ́kàn mi ni, tí mo dẹ̀ ti ṣe ètò lé lórí, tí mo ti ṣe prógrámù lé lórí sẹ́yìn, tọ́pọ̀lọpọ̀ nínú yín tẹ́ máa mọ̀, ẹ bá mi pín prógrámù, ẹ jẹ́ kó rìn. In tí mo ti sọ̀rọ̀ lé lórí látọdún díẹ̀ sẹ́yìn ni, kódà mo ti sọ̀rọ̀ lé lórí, mo ti ṣe ètò lé lórí nínú ọdún yìí. Ẹ má bínú gbogbo ẹ̀yin tẹ́ darapọ̀ mọ́ mi lè máa dárúkọ yín lẹ́yọ ẹ ṣáàjẹ́ máa kí yín kí máa kí yín. Ìrù ẹkùn mo ti sọ́rí lórí ètò kó tó di pé wọ́n bẹ̀rẹ̀ ìrù ẹkùn. Mo ló yẹ kí ìran Yorùbá ká ní ẹgbẹ́ ajìjàngbara kan, ẹgbẹ́ jagunjagun tá máa jẹ́ volunteers, pé ìlú sí ìlú kan papọ̀ lábẹ́ olóyè Sunday ọmọ Adéyẹmọ. Ó wáyé àbí ó wáyé? Ó wáyé. I thank God for that. Ẹ̀yin tẹ́ ẹ jẹ́ followers mi, ẹ̀yin tẹ́ ẹ ń tẹ̀lé àwọn fídíò tí mò ń ṣe, tẹ́ ẹ ti ń tẹ̀lé mi tipẹ́tipẹ́, ẹ máa mọ̀ pé tí mò ń sọ yìí orí bẹ́ẹ̀. Inú mi dùn, ayọ̀ mi dẹ̀ kún, ìpè Sunday ọmọ Adéyẹmọ bí mo ṣe ń rò ó lòun náà ń rò ó. Ó gbé ìgbésẹ̀. Ọlọ́run wá lo bàbá wa Bọ́lá Ahmed Tinubu, Ọlọ́run kó jẹ́ kí wọ́n gùn lẹ́mìí fún wa. Ọlọ́run wá lo bàbá yìí fún wa. Ó fàṣẹ sí, kì í tiẹ̀ ń ṣe fúnra rẹ̀ ló pa àṣẹ
ipe ó yá báyìí ni ẹgbẹ́ ìtọ́ báyìí ó yá direct tí ò sí kọ́nù kọ́ kankan nínú direct from presidency ni kò ń ṣe àtọwọ́dọ́wọ́ àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ṣùgbọ́n o nǹkan kan wà tá a gbọ́dọ̀ ṣe ọ̀rọ̀ yìí mo ti sọ tipẹ́tipẹ́ mo ti sọ nínú ètò many times ẹ jẹ́ kí n máa rí comment ẹ̀yin tẹ́ ń wò mí nínú Facebook tẹ́ ń wò mí nínú TikTok ẹ̀yin tẹ́ ń wò mí nínú TikTok ẹ̀yin tẹ́ ń wò mí nínú Facebook nínú YouTube mi ẹ máa comment síbẹ̀ ẹ máa bá mi like ẹ̀ àwọn eléyìí lẹ́fi máa mórí wa wú ẹ má jẹ́ ká tọ́ra wa jẹ́ ìgbésẹ̀ pàtàkì tó yẹ ká gbé máa ti ṣe nínú ètò báyìí máa ti ṣe tó ẹ̀ẹ̀mejì àbí ẹ̀mẹ́ta Sunday ọmọdé yẹn mọ́ mẹ́nu bá láàfin kábíyèsí ẹ jẹ́ tí ẹ sòótọ́ fún yín náà kì í kúkú ṣe pé owó tá a rí gbà lọ́dọ̀ bàbá wa onírìṣà kì í ṣe torí yẹn la ṣe lọ sáfin mọ́tò tí bàbá fún wa kì í ṣe torí yẹn la ṣe lọ sáfin ìtọ́mọdé yẹn mọ́ torí ẹ̀ lọ nǹkan méjì ni àkọ́kọ́ láti lọ sọ fún bàbá wa onírìṣà pé tó ìrù ẹkùn àti fi lọ́lẹ̀ nípínlẹ̀ Ọ̀ṣun o bàbá ìrù ẹkùn ti bẹ̀rẹ̀ nípínlẹ̀ Ọ̀ṣun àkọ́kọ́ ìkejì ọmọdé yẹn mọ́ lóun fẹ́ sọ fún bàbá pé bàbá gbogbo ọmọ Yorùbá pápátá lẹ wà fún ẹ̀ẹ́dẹ̀ lólóṣèlú kankan tí Tinubu bá dọ́dọ̀ yín ọmọ yín ni tí kí lorúkọ ẹ̀ Ṣèyí Mákindé tó bá wá ọmọ kábíyèsí ni tí Akọ́ọ̀dù bá dé ọmọ kábíyèsí ni Oríyọmí ló dé ọmọ kábíyèsí ni Ọ̀ṣínbàjò ló dé ọmọ kábíyèsí ni gbogbo wọn pátápátá ọmọ Oòduà ni wọ́n dey welcome pàtàkì jùlọ nínú ẹ̀ tí ọmọdé yẹn mọ́ mẹ́nu bá òun lọ́rọ̀ security ó dẹ̀ pé kábà lè kógo já kábíyèsí tá a gbọ́dọ̀ ṣe rèé tó rọ̀pọ̀lọpọ̀ yín lè má rí wò dáadáa nínú fídíò tó jáde ẹ lè má rí gbọ́ dáadáa ìyẹn ló jẹ́ èmi lógún ìyẹn ló ṣe kókó sí mi ló jẹ́ kí n wá rìpítì ẹ̀ fún yín kí dẹ̀ ni bàbá sọ wípé olóyè Sunday ọmọdé yẹn mọ́ sọ wípé kábíyèsí bàbá wa àrólé Oòduà Ọ̀jájá ẹ bá wa pé ìpàdé àwọn lọ́balọ́ba ó tiẹ̀ sọ lóun máa pè wọ́n sáàfin kábíyèsí ńbẹ̀ ṣùgbọ́n ó tún wá wò pé àbábá ẹ̀jẹ̀ àfilẹ̀ yín lọ́wọ́ mo ti sọ̀rọ̀ yìí kò sí ọba náà nílẹ̀ Yorùbá tí Ọọ̀ni ìrìṣà ọgọ̀ nẹ́wùfẹ̀ kò sí ọba náà tó lè ránṣẹ́ pé ta lóhun ní wá kò sí àfàwọn ọba tó bá fẹ́ tó ń púrúfù pé wọ́n jẹ́ nǹkan tí wọn ò dẹ̀ jẹ́ kinní kankan àwọn ọba tí ò sí tí wọ́n jẹ́ ṣùgbọ́n tí wọ́n kílẹ̀mù pa àwọn jẹ́ nǹkan àwọn nìkan ni wọ́n lè fẹ́ ṣorí kórí tí wọ́n lè má fẹ́ wá ní gbogbo ilẹ̀ Yorùbá dẹ̀ ní àwọn méjì náà ni mo rí tó lè fẹ́ ṣorí kórí bẹ́ẹ̀ tá dẹ̀ ní gbogbo ilẹ̀ mọ̀ wọn Olúwo àtàláàfin àwọn èèyàn ló lè fẹ́ máa púrúfù pé wọ́n jẹ́ kinní kan tí ò dẹ̀ sí tí wọ́n jẹ́ ẹ jẹ́ ká mú tẹnu ẹ̀gàn kúrò ṣé ẹ rí ọba tí wọ́n ń pè ní Ọọ̀ni yẹn ọba Adéyẹyẹ ní Ògúnwùsì yẹn ọba ní ẹ dákun ẹ má dáhùn jẹ Ọlọ́run dìídì ṣe rí tẹ ẹ lè rírun wọn yẹn kẹ máa sọ pé ẹ ò rí ọba ìwọ̀n yẹn tó wá kíláàsì wọn pé léyìí òtún kò ń ti ọba tá a bá pùtì àwọn pípù yìí tá a bá pùtì kábíyèsí pẹ̀lú àwọn ọba orílẹ̀-èdè kan tí wọ́n jẹ́ bílíọ̀nìyàn tá a bá gbé wọn sí sàkání ibi tí bàbá wa Onírìṣà bá wà kì í ṣe pé torí pé mo jẹ́ ìran Yorùbá wọn ò lè gbọ́ kò yẹ kí irú wọn gba wájú kábíyèsí Onírìṣà kọjá àwọn tí wọ́n pera wọn lọ́ba mi ìsọ̀rọ̀ ọba ní Nàìjíríà ẹ̀gàn kan kò sí ọba náà ní Nàìjíríà tàbí ní West Africa tó lè dúró níbi tí Ọọ̀ni bá wà ojú ló la torí pé kí ni ẹnikẹ́ni tó bá jọba ní Ifẹ̀ aṣojú Olódùmarè ni àkọ́dá Olódùmarè ni ẹ gbà bẹ́ẹ̀ àwọn ọba tó lè máa dúró tí Ọọ̀ni á sọ pé tó ọba ló dúró yìí àwọn bí ọba England King of England ọkùnrin ẹni wọn tó bá wà bẹ́ẹ̀ àwọn yẹn ló lè máa dúró tàbí ọba Saudi well a lè gbà náà pé ọba Saudi King of Saudi ni wọ́n pè wọ́n sọ pé Sultan of Saudi wọ́n sọ pé Emir of Saudi King of Saudi ọba ni so irú wọn yẹn dáadáa bá jẹ́ ní ká wò àmọ́ bóyá ọba ní ká pé torí wọn ò ládé àwọn ọba máa ń dádé ni kì í ṣe pé kán wé gèlè tàbí kán wé jàkámù àwọn ọba Bangkok kí lórúkọ ọba Thailand àwọn yẹn la mọ̀ sọ́ba tó jẹ́ pé wọ́n ní ìran wọ́n dẹ̀ ń sọba lórí ìran wọn àwọn wọ̀nyẹn lọ́ba ní ilẹ̀ Nàìjíríà yìí tó fi wọ gbogbo West Africa tó fi dé gbogbo mi ìmọ̀ ìlú tó tún kù nílẹ̀ Nàìjíríà ní Áfíríkà tí mo lè sọ pé ọba wọn tó Ọọ̀ni Ilé Ifẹ̀ ọba lọ ní ẹjẹ́ kábẹ́nu ẹ̀gàn kúrò tó o bá gba sàkání Ọọ̀ni kọjá wàá fìlì ẹ̀ yí pé no èèyàn ẹni bóyá mọ̀lẹ́kà kan ló kọjá torí wàá máa fìlì ẹ̀ lára ẹ pé nǹkan kan kọjá tó bá jẹ́ àkàndá èèyàn tó nífura ní ìsọlẹ̀ láti ṣàpọ́nlé bàbá wa Ọọ̀ni òdodo àti òtítọ́ ni mò ń sọ fún yín bàbá wa Sunday Adéyẹmọ Ìgbòho ó wá sọ fún bàbá wa Onírìṣà ó ní bàbá ẹ tó bàbá ṣe Ọlọ́run ló yàn yín ẹ bá wa pé ìpè àlàáfíà ẹ pé gbogbo ọba ilẹ̀ Yorùbá pápátá afẹ́rí wọn láàfin yín káwa ọmọ yín ká dẹ̀ sùn tá a bá fẹ́ fún wọn ṣé mo pé mo ti sọ̀rọ̀ yìí tipẹ́tipẹ́ mo ti ṣe létò tó ẹ̀mejì àbí ẹ̀mẹ́ta ẹ̀yin tẹ́ ẹ tẹ̀lé mi you can testify to it
so bàbá sọ ìyẹn olóyè Sunday ọmọdé ẹ̀ mọ́ ní tó ẹ bá wa pè èmi wá fẹ́ padà sórí bí mi ṣe gbé kalẹ̀ gbà yẹn bàbá wa Ọ̀jájá ẹ nílò láti bá wa pè àwọn ọba ẹ jẹ́ ká tiẹ̀ kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ Bọ́lá Ahmed Tinubu fún iṣẹ́ ribiribi tí wọ́n ń ṣe àwárí ipa tó ń kó bọ̀tí ibẹ̀ kọ́ ni mo fẹ́ lọ mo kàn dúpẹ́ lọ́wọ́ wọn ni fún ipa tó ń kó lórí ìran Yorùbá lọ́wọ́lọ́wọ́ yìí ṣùgbọ́n ibẹ̀ kọ́ ni mò ń lọ kábíyèsí ọba ló nílẹ̀ ẹ̀yin ni aláṣẹ gbogbo ilẹ̀ Yorùbá gbogbo ibi tí ilẹ̀ délé ni tí wọ́n ń pè nílẹ̀ Yorùbá ẹ̀yin la láṣẹ gbogbo ẹ̀ pátá ló dẹ̀ lọ́ba àfẹ́ kó sí ọba tẹ́ ẹ̀ ní pé ẹ pè gbogbo ọba nílẹ̀ Yorùbá ẹ invite gbogbo wọn wá sí Ifẹ̀ ẹ jẹ́ ká bá wọn ní gbólóhùn ẹ jẹ́ ká wá dọ̀bálẹ̀ bẹ̀ wọ́n ìran Yorùbá ò gbọ́dọ̀ jìyà gbé orí ọ̀fẹ́ tá à ń jẹ lọ́wọ́lọ́wọ́ báyìí ni pé ọmọ wa ni president Nàìjíríà ọmọ wa ò lè ṣe president Nàìjíríà títí láéláé inú dẹ̀ ń bí ominú kọ àwọn tí wọ́n sọ wípé ilẹ̀ Yorùbá ìpá wọn fẹ́ fi ilẹ̀ Yorùbá jogún inú bí wọn ominú kọ wọ́n ti lérí àtàwọn ọmọ Ìgbò àtàwọn ọmọ Fúlàní gbogbo wọn náà lérí Yorùbá pé kọ́lọ́ ṣáà jẹ́ kí Yorùbá parí kó lọ èyíkéyìí tó bá jámọ́ lọ́wọ́ wọn fẹ́ pàgbé lórí Yorùbá a gbọ́dọ̀ múra sílẹ̀ kábíyèsí bàbá wa Ọ̀jájá àwọn Fúlàní lérí sílẹ̀ pé ókè ṣebí Tinubu go finish it now if you don't finish it now then we see wetin we go do for Yorùbá àwọn Ìgbò náà lérí kìràkìtà ìpè Ọlọ́run ṣáà jẹ́ kí n gbéjọba ìfún wa sẹ́ tí wọ́n bá lè gbé fún wa tó wa lọ́wọ́ ìta máa fojú Yorùbá rí wọn ò ní kó tán gbogbo wọn náà lérí wọ́n gbàgbé ìyà tí Yorùbá ti ń jẹ bọ̀ látẹ̀yìn kí ìyà ibà bá jẹ wá ju èyí tó ti ń jẹ wá látẹ̀yìn lọ bàbá àfi ká pinnu àfi ká plan àfi ká ní plan àfi ká ní plan bá a ṣe fẹ́ dáàbò bo ilẹ̀ wa bá a ṣe fẹ́ ṣètò ilẹ̀ wa yìí tí òfin ní di pé ìyà ń jẹ gbogbo wa ohun tó ọmọdé yẹn máa ń sọ dèrè ó mọ tó ń ṣe ó mọ tó ń sọ Sunday Igboho ti sọ̀rọ̀ kábíyèsí ó ti fi lé yín lọ́wọ́ àwa mọ̀ pé tó o ṣe òpè ní máa ń pè ní ṣọlá ni ọba dẹ̀ ju ọba lọ Ọlọ́run ni bàbá gbogbo ọba ṣùgbọ́n ọba àwọn ọba ní orílẹ̀ ayé yìí Ọlọ́run ló dá gbogbo nǹkan no doubt ṣùgbọ́n ọba àwọn ọba lórí ilẹ̀ ayé àbí ilẹ̀ Yorùbá kí sàsọ pé ilẹ̀ Yorùbá àbí ní Nàìjíríà bàbá wa Ọ̀ọ̀ni ni ẹ má doubt ẹ̀ ọ̀rọ̀ ní Ọ̀ọ̀ni ìrìṣà Ọlọ́fin Àjàláyé òun gangan ni bàbá àwọn ọba òun lọ́ba àwọn ọba Ọlọ́run ló dá ọba àwọn ọba Ọlọ́run ló dá gbogbo nǹkan pápátá nígbà tó Ọlọ́run dẹ̀ fẹ́ dá ńkọ́ Ifẹ̀ ló ti bẹ̀rẹ̀ ìtàn yẹn kọ́ mọ̀ mú wálé àwa ní àti ní original dání when you tó bá fira ẹ sílẹ̀ tọ́lọ́run wo inú ẹ̀ jẹ́ torí pé lóòtítọ́ àtòdodo onífẹ̀ẹ́ ìran ẹ a máa fi àwọn nǹkan kan máa reveal ẹ̀ fún ẹ àwọn tọ́lọ́run reveal fún mi tó Ọlọ́run rí inú mi rọ́pọ̀ mi pé tọkàntọkàn tinútinú tayọ̀tayọ̀ ni mo fi fẹ́ràn ìran mi Ọlọ́run reveal àwọn nǹkan kan fún mi ẹ tí ìmọ̀ ìní ìkọlá máa sọ ìran Yorùbá Ifẹ̀ yìí gangan ni ojúmọ́ ti mọ́ ibẹ̀ ni creation ti bẹ̀rẹ̀ mi ì dáòtù pé kò sí Ádámù àti Éfà mo ti sọ́rí fún yín mi ì ní kò sí ó wà but Ádámù àti Éfà nìkan kọ́ lọ́lọ́run dá lọ́jọ́ tó dá ènìyàn ó dá Ádámù àti Éfà ní àwọ̀ funfun ó dá síbi mi ó dá àwọn ẹnìkan náà àtọkùnrin àtọkùnrin ó dá sí ilẹ̀ Yorùbá ní Ifẹ̀ ilé Ifẹ̀ ní ìran dúdú tí wọ́n ti ṣẹ̀ lọ ibẹ̀ ní ìran tó ń jẹ́ dúdú lè ní tí àwọ̀ wa tí àríbá ṣe rí yìí ilé Ifẹ̀ ní ìran wọn ti ṣàn lọ tí wọ́n bá fẹ́ fi òtítọ́ lé tán bá gbá research tán ṣe research dáadáa kò sí ṣàṣà nínú àwọn orílẹ̀-èdè tí wọ́n jẹ́ dúdú yẹn ni wọn ò ní trace ìran wọn wá padà wá sífẹ̀ Ifẹ̀ gangan lójúmọ́ ti mọ́ ibẹ̀ kọ́ ni mo lọ lé nìyẹn kọ́ la wá sọ ṣùgbọ́n mo ń sọ eléyìí láti jẹ́ kẹ́ mọ̀ yìí pé ọba tó ń pè ní ẹni ìtàn Ògúnwùsì yẹn ọba àwọn ọba ni ó dẹ̀ ní ẹ̀tọ́ lóríṣiríṣi ọ̀nà láti bá wa pe ìpàdé yẹn yàtọ̀ sí pé ó jẹ́ ṣíàmọ̀ ní lọ́balọ́ba ní Nàìjíríà kó ṣíàmọ̀ lẹ́kùnrin dáwé kó má dàbẹ́ ni pé a ti ń hype jù tí bá dé hype bàbá ńlá kú bàbá tó ta ló fẹ́ mú mi bàbá ńlá bàbá ta ló fẹ́ mú mi tí mo bá hype Ọ̀jájá pọ̀ lọ́ba Ọlọ́run ọba o yẹ bàbá ẹ bá wa pe ìpàdé àwọn lọ́balọ́ba yìí kò wá ní jẹ́ lọ́balọ́ba nìkan ẹ bá wa pe gbogbo àwọn ọba tó bá wá lágbára jù tó di pé bóyá ibi tí wọ́n máa dúró sí àyè òtó bàbá wa onírìṣà ẹ bá wa pe bó jẹ́ mẹ́wàá láti ìpínlẹ̀ kọ̀ọ̀kan ní state ẹ wò ó irú Ondo state àwọn ọba tó jẹ́ ọba tí wọ́n nìtàn tí ìlú wọn nìtàn kì í ṣe àwọn ọba àsáwọ̀ ẹ pè wọ́n bẹ́ẹ̀ látòrí Ọlọ́wọ̀ tó jẹ́ chairman àwọn ọba lọ́wọ́lọ́wọ́ yàtọ̀ sí pé ó jẹ́ chairman lọ́balọ́ba l'Ondo state ìlú Ọ̀wọ̀ ìlú tó nìtàn ni ìlú tó ti pẹ́ tí òun ṣe ní tí òun ṣàná ni ẹ pe Ọ̀wọ̀ ẹ pe Déjì ìlú Àkúrẹ́ ẹ pò ṣe mọ̀wé Ondo ó di mẹ́ta
ẹ padà wá sákòókò ẹ pé Olúbàkà ti ìlú Ọ̀kà ẹ pé Olúkàrẹ́ ẹ wá padà sí Dànrè ó dàbí pé ọba Dànrè wọn ò tí ì jẹ òun ni ò ní jẹ́ kí Dànrè síbẹ̀ ẹ wá lọ sí ìsàlẹ̀ lọ́hùn ẹ pé kábíyèsí Òkìtìpupa ọba Ìkọ̀yà Àyèká ọba Àyèká ẹ pé Olúgbò tó bá jẹ́ ẹ pé wọ́n bẹ́ẹ̀ yẹn píkì wọn wọ́n jẹ́ mẹ́wàá ní stéètì kan ẹ tún lọ sí Èkìtì ẹ jẹ́ kí Èwí kó wà ń bẹ̀ kí Àjèrò kó wà ń bẹ̀ kẹ́lẹ́kọ̀lé wà ń bẹ̀ kí Olúkẹrẹ tàbí Ògògà kan wà ń bẹ̀ kẹ́ ẹ mú wọn mẹ́wàá lẹ́kìtì state mẹ́wàá l'Ondo state mẹ́wàá l'Ọ̀ṣun state mẹ́wàá l'Ọ̀yọ́ mẹ́wàá ní Ògùn mẹ́wàá l'Èkó kẹ́ ẹ wá lọ sí Okun land kẹ́ ẹ mú mẹ́wàá kẹ́ ẹ lọ sí Gómìnà ẹ mú mẹ́wàá kẹ́ ẹ jẹ́ kí gbogbo wọn parapọ̀ kò wá nínú bẹ́ẹ̀ tẹ́ bá ti mú gbogbo àwọn ọba lọ́ba wọ̀nyí ẹ̀ tún wá kọjá sórí àwọn èèkàn nílùú àwọn kan wà tí wọn kì í ṣọba tí wọn ò dádé ṣùgbọ́n Ọlọ́run ti dé wọn dé látọ̀run Ọlọ́run ti rí wọn gẹ́gẹ́ bí èèkàn láàrin ìlú àwọn èèyàn ńláńlá nílùú àwọn èèyàn ńláńlá ẹ̀ tún wá invite wọn àwọn Adénúgà àwọn nǹkan kan ẹ̀ tún invite gbogbo wọn pápátá láti ṣe kíni káwọn náà kan wá kópa ẹ pè wọ́n àwọn tó tún jẹ́ ojúlówó ọmọ ìran ọmọ Yorùbá tí o bá ní gbogbo owó ayé yìí tí o bá sí security ò tọ́ra ẹ̀jẹ̀ ni tí security ò bá ṣe kókó ẹ lọ bèrè lọ́wọ́ àwọn tó lówó lórílẹ̀‐èdè aláàyè yìí ọjọ́ tí mo gbọ́ oyè tí Mark Zuckerberg tó fi ń maintain security nìkan ọjọ́ ìmọ̀ pé security ṣe kókó security ṣe kókó àwa tá a dín kankan tí o sì ń tà ní àwa yìí lẹ́lòmí àmọ́ fojú rẹ̀ pé owó tó ní ni torí pé o jẹ́ kí tó o bá bọ́ sí ó parí fún ọ̀tá ẹnìyẹn o tó bá di pẹ́kẹ́ ó tánu torí pé kí ni kò síbi tó ti fẹ́ rí owó gbélé ara ẹ ẹlòmíì ń kú sí sálángà àwọn jínigbé ẹlòmíì torí pé kí ni there is no security but àwọn tá a sọ ìtọ́lówó yìí táwọn náà bá rò pé kò sí security pé security ò nítumọ̀ kò mean anything fáwọn wọn ò ní mọ̀ ná billions ọjọ́ tí mo gbọ́ pé Mark Zuckerberg ní ọdún kan ṣoṣo ó ná over $500 million for security alone Bill Gates oye tó ń ná fún security ó kọjá àfẹnusọ kí n má sọ̀rọ̀ àwọn bílíọ̀nù ní ṣèbí táwọn èèyàn láríwò online àwọn ti Nàìjíríà ń kọ́ ṣàmọye tí kí lórúkọ ẹ̀ slash God bless you ṣàmọye tí Dangote tó ná fún security ni àmọye tó Ọ̀tẹ́dọ́lá ná ni àmọye tí Adénúgà ná ni ṣàmọye táwọn bàbá Ọkọ́yà ṣàmọye tí wọ́n ná ni àwọn bàbá Olúọ̀kẹ́ owó àwọn Fọláwíyọ́ àwọn bàbá ọba Òtúndẹ̀kọ́ àwọn Awótọ́nà ńkò àwọn ọba Adédoyin groups ṣàmọye tí wọ́n ná ni àwọn Alákìjà tí wọ́n ná ní oṣù tàbí lọ́dún fún security ní kí ṣe owó kékeré táwọn yóò bá náwó security táwọn bá mọ value security wọn ò ní lè security yẹn tún ní level by level primary 2 security náà provide fúnra wọn primary 3 gan primary 3 security or let's say grade 3 let me put it that way gbogbo àwọn táwọn sọ grade 3 security ni wọ́n provide fúnra wọn grade 2 security òun ni security tó ń gbọ́dọ̀ dá sí ìlú gbọ́dọ̀ ní ìsinmi tí ìlú ò bá sinmi kò sóye tí wọ́n lè ná fún security wọ́n breach ẹ̀ wọ́n wọ ilé wọ́n dẹ̀ ṣe wọ́n ní jàmbá for example kéko dàrú kó ogun bẹ́ sílẹ̀ kí wàhálà bẹ́ sílẹ̀ kó má dẹ̀ sí nǹkan táwọn tó yẹ kó jà kí wọ́n di ilẹ̀ yẹn kó má sí kí ló máa ṣẹlẹ̀ wọ́n wọ ilé wọ́n pọ̀ ọmọdé wọ́n pàgbà ilé ẹ̀ tó lo security àwọn tó security wọ́n bá nǹkan jẹ́ wọ́n wọ bẹ̀ wọ́n lè gbé ẹ lọ tàbí kán pa ẹ́ tàbí kí nǹkan ṣẹlẹ̀ if there is no proper security nílùú mo sọ pé grade 3 security òun lẹ fowó ara yín ṣe yẹn grade 2 ẹ̀ ó wà lọ́wọ́ àwọn ọmọ ìlú táwọn ọmọ ìlú ọba ní security tó dáa kò sí bẹ́ẹ̀ yín fúnra ara yín ṣe lè ní ìfọ̀kànbalẹ̀ because the security for the ìlú is also the security for yourself if you provide security for yourself tí o dẹ̀ sí security nílùú o tàn ra ẹ̀jẹ̀ ni ọjọ́ tí security ìlú yẹn tó bá wọ́ọ̀sì tó dogun ìwọ fúnra rẹ̀ you are not safe ẹ̀sẹ̀ tẹ bá kàn fẹ́ lu agbárí pé jẹ́ kí n sáré wọ inú ẹnu plane kí n fò lọ torí mo ní plane kó o tó dé airport ńkọ́ tó gun gẹ́gẹ́ bá dúró dè yín ní airport ńkọ́ tí wàhálà security tí ò sí tó bá dé airport ṣáájú ẹ̀ ńkọ́ kí lẹ fẹ́ ṣe. so ìpè tí wọ́n fẹ́ pè yín wá sí ààfin yẹn kábíyèsí ọ̀jájá ìpè tí wọ́n fẹ́ pè àwọn bàbá wa wọ̀nyẹn wá sàfin ìpè kí 6 seconds kò sábà ilẹ̀ Yorùbá tí ò ní security náà wọ́n ní àfẹ́ntí security tí ẹ ò bá tó bóyá natural security or traditional security or ti olójú tó ń fojú rí bóyá àwọn ọlọ́pàá àbí sójà kò sọ́ba tí ò ní grade 3 security ni nígbà tó bá tọ̀rọ̀ bá débi ọ̀rọ̀ tọ̀rọ̀ dójú ẹ̀ gbogbo yín máa ṣe kí ni ipa yín ò ní ká
ìyẹn la ṣe ní kán pè yín kẹ́ lè wá dá sí second grade security eléyìí tó jẹ́ first grade security òun ni látọ̀dọ̀ ọlọ́run èèyàn ò lè fún ẹnikẹ́ni ò lè fún wa níyẹn ọlọ́run ló ní grade 1 security ọlọ́run ló ní grade 1 security tí ọlọ́run ní òun ló ń fún yàn ṣùgbọ́n second class yẹn ìlú ló ní and you cannot pay them you can also pay ọ̀nà tó lè fi pay wọn ni láti ṣe ohun tó tọ́ kí ìlú lè nísinmi láti ró àwọn tó yẹ kí oró lágbára láti ró wọn lágbára kí ìlú má bàa dàrú grade 3 lẹ́yìn tó kù ń gbà o tẹrù bẹ́ẹ̀ lówó gbogbo ilé táwọn Dangote ń ṣe tán kó sójà 15 train personnel tí wọ́n mọ̀ bọ́n yìn tí wọ́n mọ̀ ìjànjà tí wọ́n mọ̀ bọ́n ṣe gbogbo wọn yẹn is grade 3 kò sí bó ṣe gùn tó ṣe expert tó tí ìlú bá dàrú tó bá dogun táwọn arábí ya wọlé lọ́nà tá a expect tí gbogbo ẹ̀bẹ̀ sí ní tipa gbogbo gbàgbàgbà gbogbo àwọn tí ẹ train yẹn they cannot help you. kí á ló máa sún yín kí á ló máa rẹ̀ yín kẹ́ ẹ tó ṣẹ́jú táwọn kan ò bá ṣọ́ra wọn mú wọn balẹ̀ ọlọ́mọdé àríjà mọ́ sí iṣẹ́ mọ́ tán pè ní mọ́ sí ìṣà ọlọ́mọdé àríjà wọn. bàbá wa Ọ̀jájá ẹ bá wa pé ìpàdé yìí ó ṣe kókó mo ti ń sọ tipẹ́ inú mi dùn ayọ̀ mi kún wípé olóyè Sunday Ọmọdéyẹmọ tó wá gbé ọ̀rọ̀ yẹn kalẹ̀ níwájú yín wípé bàbá ẹ bá wa pé wọ́n kẹ́ jẹ́ ká jọ sọ̀rọ̀ yìí ewu ń bẹ lóko ló ń dé ìran Yorùbá o bàbá sọ̀rọ̀ ọ̀nìrìṣà bàbá àwọn ọba wọ́n ní ojoojúmọ́ làwọn ń gbé owó sílẹ̀ pé kán fi máa gbàdúrà fún ìran Yorùbá kán máa fi súre kán máa fi ṣètùtù fún ìran Yorùbá pé kógun máa kó wa tó bá jẹ́ pé àwọn bàbá yóò ṣe gbogbo eléyìí ni ó ṣeé ṣe kí ìran Yorùbá kán ti gbàgbé wa mo dẹ̀ ń sọ gbogbo àwọn bàbá wa pásítọ̀ àwọn dadi jí o àwọn àfà tẹ́lẹ̀ ẹ máa sọ kẹ́ ẹ gbàdúrà ẹ wá máa gba àdúrà ẹ máa gbà fún Nàìjíríà ẹlọ́run bá wa tún Nàìjíríà ṣe onírọ́ ni gbogbo yẹn ẹ̀ràn ìrànjú wa lọ́wọ́ Ọlọ́run ò mọ ibi tó ń jẹ́ Nàìjíríà mo ṣe ń tẹnu fún yín sẹ́ẹ̀ níjọ́jà tí ń gbà náà ó ń wọ́ sí sí ni ìwọ̀nba ibi tí ilẹ̀ Yorùbá sì tó sì ṣe é gbé lé ní orí ọ̀fẹ́ Ọlọ́run Olódùmarè àti àwọn ire táwọn bàbá wa ní Ilé Ifẹ̀ tí wọ́n ń sún fún Yorùbá òní ò tí jẹ́ kí Yorùbá tán tí ò tí jẹ́ kí Yorùbá parun torí pé kí ni wọ́n fókọ̀sì àdúrà wọn fún ìran ọmọ Yorùbá bàbá ní ojoojúmọ́ làwọn ń gbówó sílẹ̀ nínú ọdún bẹ́ẹ̀ kan péré làwọn sinmi táwọn ò ṣètùtù fún ìran Yorùbá ọjọ́ kan gbogbo ọjọ́ tó kù pàpátá làwọn fi ń súre pé kí Yorùbá kógun máa jà wá kógun máa kó wa ìyẹn ló sì jẹ́ kí Yorùbá wà bó ṣe wà yìí o tí ìbá ṣe bẹ́ẹ̀ ló ṣe ṣe kán ti gbàgbé tó jẹ́ Yorùbá ẹ̀yin bàbá wa tẹ̀pẹ̀rẹ̀ ayé ní jíò tẹ̀pẹ̀rẹ̀ ayé ní ìmọ̀ọ́mù ńláńlá tó yẹ kẹ́ ẹ dúró kẹ́ ẹ bá wa tì wọ́n lẹ́yìn kẹ́ máa gbàdúrà fún Yorùbá àdúrà Nàìjíríà lẹ́gbà God ẹlòmíì ò tẹ̀ tó máa gbọ́dọ̀ yẹn pé náà jíò wọn ní God ẹ bá wa God bless Nigeria ẹ tara yín jẹ Ọlọ́run aṣọ fún Ọlọ́run ti sọ tipẹ́tipẹ́ pé òun mọ̀ bí tán pé Nàìjíríà because God doesn't create Nigeria Ọlọ́run ò dá bí tán pé Nàìjíríà èèyàn ló dá kì í sọ Ọlọ́run ibi tọ́lọ́run dá ìran tọ́lọ́run dá orílẹ̀-èdè tọ́lọ́run dá òun ní ìran káàárọ̀ oòjíire ìran ọmọ Oòduà ìran Yorùbá ìran tọ́lọ́run dá nìyẹn ó dá wa lórílẹ̀-èdè ó fún wa ní èdè kan ó fún wa ní àṣà kan ó fún wa ní ìtàn kan ìtàn wa ìkànnì èdè wa ìkànnì mo ti máa ń sọ ní gbogbo ìgbà kò sí ìlú náà ní ilẹ̀ Yorùbá tí mo lè délé ní tó jẹ́ ilẹ̀ Yorùbá yìí kò sí ìlú náà láti north Yorùbá tó fi lọ sí west Yorùbá láti north to south from west to the east kò sí kankan nínú wọn tí mo lè dé tí màá ní mi ò gbéde wọn kò sí báwo àwọn Ìjẹ̀bú àwọn Yewa àwọn Àwórì tí wọ́n wà ní the western part of Yorùbá tí wọ́n bá ń sọ èdè wọn kò sí èyí tí mi ò gbọ́ mo lè má lè sọ ṣùgbọ́n mo gbọ́ kí ló jẹ́ kí n gbọ́ ní pé ìran Yorùbá jọ ni wá ní apá ibi táwa dẹ̀ ti wá ní south the eastern part of Yorùbá land which is àwọn àkókò àwọn ọ̀wọ̀ àǹkó gbogbo lọ́hùn kò sí gbogbo èdè tí wọ́n sọ ń bẹ̀ táwa ò gbọ́ tọ́wọ́ bá ń sọ̀rọ̀ gbogbo tí èmi náà bá ń sọ èdè ìlú mi àwọn ọ̀wọ́ gbọ́ torí pé kí ni ìran Yorùbá jọ ni wá ẹ tí wọ́n lọ sí the northern part of Yorùbá land ìyẹn àwọn Ìlọrin àwọn Òkun àwọn Ìgbómìnà tó bá ń sọ èdè gbogbo ẹ̀ la gbọ́ torí pé kí ni ìran Yorùbá jọ ni wá the same thing in the southern part of Yorùbá land àwọn Ìjọ àwọn Èkó àwọn kankan àwọn náà bá sọ èdè gbogbo ẹ̀ làwa náà tó ń gbọ́ ìdí tó dẹ̀ fi rí bẹ́ẹ̀ ni pé èdè kan ni Ọlọ́run ló dá wa bẹ́ẹ̀ ó fún wa lédè kan àṣà wa tó dọ́gba wọn ò níbi láti sọ fún mi tó bá dé ìlú mi tó ti rí nǹkan tẹ́ pẹ̀lẹ́ eégún ò ní ìdàtí wọn ti kókó ṣe àmọ́ bèrè pé kí lélẹ̀ wá ti mọ̀ pé eégún rè tó bá ti ráwọn oníṣẹ̀ṣe tó ti ń bá ìṣẹ̀ṣe wọn lọ wá ti mọ̀ pé àwọn oníṣẹ̀ṣe rè wọn ò nídìí láti ṣe máa bèrè mọ́ mi ò lè dé Àwórì tàbí kí n dé Ìgbómìnà tàbí kí n dé Òkun kí n rí ibi tó ti ń ṣe nǹkan tó jọmọ́ ìṣẹ̀ṣe tàbí kí n máa wo Igbódù tàbí kí n máa wo àwọn nǹkan kí n ṣe àmọ́ bèrè silly question pé kí náà ń ṣe níbí tàbí kí n máa rí ilé eégún kí wá máa bèrè pé kí lélẹ́yìí wọn ò nídìí láti sọ fún mi tàbí kí n máa wo ojúbọ Ògún tàbí kí n máa wo ibi tó ti ń bọ Ṣàngó kí wá máa bèrè pé kí ni bí wọn ò nílò torí pé kí ni àṣà wa ní in tí mo mọ̀ ni mo lè dáwọn orílẹ̀-èdè míì kí wá máa wọ́ndà pé what is here mo lè bèrè ṣùgbọ́n ní ilẹ̀ Yorùbá Ọlọ́run fún wa ní àṣà kan ọ̀nà tí gbogbo ìlú kan gbà fi ń ṣe tiwọn ló kàn yàtọ̀ síra àṣà kan èdè kan ìtàn kan
ló so gbogbo wa papọ̀ bọ́lọ̀ ń ṣe dá wa nìyẹn. ẹ yé gbàdúrà fún Nàìjíríà, ẹ gbàdúrà fún ìran Yorùbá bí bàbá wa Ọọ̀ni bó ṣe ń ṣe. ìyẹn la ṣe ń bẹ̀ yín bàbá wa onírìṣà ọba gbogbo àwọn ọba, ẹ bá wa pe pàdé yìí o. a dúpẹ́ fún ìgbésẹ̀ tẹ́ ẹ gbé 100 million sọmọdé owó. Ọ̀jájá kúrò lọ́ba kékeré o, gbogbo nǹkan téèyàn fi ń pé tán fi lè pera èèyàn ní ọba òun lọ́lọ́run fi kẹ́ Ọ̀jájá, ó fowó kẹ́, ó tún fún ní iyì. mi ìlọ́ba tó ní iyì tó Ọ̀jájá kò sí ní gbogbo àgbáyé, kò tí ì sí. kámẹ́nu ẹ̀gbọ́n kúrò kí làwọn UK fi sọpọ́ bá wọn náà tún níyì ju ọba ilẹ̀ tábìlì sọpọ́ bá wọn níyì ju àlọ́. kò sí kankan ju pé orílẹ̀-èdè wọn dáa, orílẹ̀-èdè wọn tó dẹ̀ dáa, àwọn orílẹ̀-èdè wọn kàn déédéé dáa ni. ṣe bọ́ọ̀rọ̀ ajé ìran ọmọ Yorùbá náà fi tún orílẹ̀-èdè wọn ṣe. wọ́n gbélé ajé, wọ́n gbé lọ sọ́dọ̀ wọn, wọ́n kọ síbẹ̀. wọ́n gbé oríṣiríṣi àwọn nǹkan ṣẹ̀ṣẹ̀ wa, wọ́n gbé lọ sọ́dọ̀ wọn, wọ́n gbé síbẹ̀. so àwọn nǹkan táwọn èèyàn yẹn dá lómi àárí tá fi sọ pé bóyá ọba England má fi wé Ọọ̀ni gbogbo ẹ̀ bàbá tá bá gbé wọn sórí scale tá bá sọ pé ọba tó níyì tó lọ́wọ́ lára ju Ọọ̀ni Ifẹ̀ ni ìsàsọdún ọba lọ nìyẹn. Ọlọ́run tún fowó kẹ́, ọ̀tọ̀ ní kọ́ Ọlọ́run fowó kẹ́yàn kéèyàn mọ́tò wá mọ̀ ọ́n ná, Ọọ̀ni Ìrìṣà tún mọ̀ ọ́n ná. ọ̀tọ̀ ní kó o tún jẹ́ ọba, kó o níyì, kó o tún lówó, kó o mọ̀ ọ́n ná, ṣùgbọ́n kó o mọ̀ bọ́ ṣe é sọ̀rọ̀, kó o mọ̀ wà vókà. Ọọ̀ni Ìrìṣà tún wà vókà, ó tún mọ̀ ọ̀rọ̀ sọ, ó mọ̀ bọ́ ṣe gbọ́rọ̀ kalẹ̀, ó mọ̀ bọ́ ṣe pínyàn lé. mo ti ka mẹ́ta fún yín. ọ̀tọ̀ ní kó o tún lówó lọ́wọ́, kó o jọba, kó o lówó, Ọọ̀ni Ìrìṣà ṣe ni. ọ̀tọ̀ ní kó o tún jọba, kó o tún níyì, ọ̀tọ̀ ní kó o tún jọba, kó o tún wá mọ̀ ọ̀rọ̀ sọ, ọ̀tọ̀ tún ní kó o tún wá jọba tó létí ìgbọ́, tó wá fi sùúrù kún, kó listing, eléyìí tó ìbọn pé ní listening here. Ọlọ́run fi kẹ́ Ọọ̀ni Ìrìṣà, kò sí kó o gbọ́rọ̀ àtẹ̀tí àgbọ̀ ẹ̀ adébẹ̀ sọ pé solution wáyé. Ọlọ́run tó fi kẹ́ Ọọ̀ni Ìrìṣà. ọ̀tọ̀ tó ní kó o ní gbogbo nǹkan tí mo kà sílẹ̀ yìí, kó o tún wá lẹ́mìí tán pé ní ẹ̀mí adarí. Ọlọ́run tó wá mọ̀ fi yẹn, ó tún overdo lọ́lọ́run fi yẹn ṣe fún Ọọ̀ni Ìrìṣà, overdo. ó ní ẹ̀mí tán pé ní ẹ̀mí ìdarí. bẹ́lẹ̀ yìí yàgbẹ́ sí, bí tọ̀hún tọ̀ sí, bí ti sí, kò kán, pẹ̀lú sùúrù ìwà pẹ̀lẹ́ ló fi ń darí. Ọọ̀ni Ìrìṣà mo forí balẹ̀, ká mú inú ẹ̀gàn kúrò. Ọlọ́run kẹ́ Ọọ̀ni, gbogbo ọmọ Yorùbá ló dúpẹ́ lọ́wọ́ yín bàbá wa Ọọ̀ni Ìrìṣà fún owó tẹ́ ẹ fún ìlú ẹkùn, agbóṣùbà fún yín. mo wá bẹ̀ yín o, ẹ̀yin tẹ́ ẹ ń wo fídíò yìí, tẹ́ ẹ dẹ̀ mọ fídíò ń gé ibi tí mo ti fẹ́ sọ̀rọ̀ ẹ bá mi gé. bàbá wa Ọọ̀ni Ìrìṣà ẹ ti ṣe gudugudu méje yàyà mẹ́fà, ṣùgbọ́n mo rántí pé ẹ jẹ́jẹ́ kan fún wa níbẹ̀ tí mo dẹ̀ mọ̀ yín pé kò ń sun yín, kì í dẹ̀ rẹ̀ yín. tẹ́ ẹ bá ti sọ pé ẹ máa ṣe nǹkan, ẹ máa ṣe ni o. Ọọ̀ni Ìrìṣà tẹ́mi mọ̀ tó bá sọ pé this is what I wanna do, nothing will change it. Nothing can change it. Ọọ̀ni Ìrìṣà ẹ bá wa bá àwọn wíṣù nílẹ̀ Yorùbá, ẹ tẹ́ bá lè bá sọ̀rọ̀ tọ́lọ́run kẹ́, ẹ bá wọn bá ẹ ràn wá lọ́wọ́ láti bá wọn sọ̀rọ̀, kán wá dìde ràn lọ́wọ́. Ọ̀ṣun state nìkan lẹ ti gbé yín lọ́ọ̀sì fún o, Ondo state wà bẹ́ẹ̀ o. ọba Ondo state ní Ondo state ẹ̀yin lọ́ba àkọ́kọ́, kì í sọ lọ́wọ́, kì í ṣe Déjì, kì í ṣe Mọ̀wé, kì í ṣe Olúbàkà, kì í ṣe Olúkàrẹ́, kì í ṣe ọwọ́ àgbàgì, kì í ṣe kábíyèsí àyíká, kì í ṣe Olófun Ìrèlè, rárá, kì í dẹ̀ ṣe Olúgbò. Ní Ondo state ọba àkọ́kọ́ l'Ondo state is Ọọ̀ni Ìrìṣà. ọba àkọ́kọ́ l'Ọ̀ṣun state Ọọ̀ni Ìrìṣà. ọba àkọ́kọ́ l'Èkìtì state Ọọ̀ni Ìrìṣà ni. ọba àkọ́kọ́ l'Ọ̀yọ́ state Ọọ̀ni Ìrìṣà ni o, kì í ṣe Olúbàdàn o, kì í dẹ̀ ṣe Ọlọ́yọ́, kì í dẹ̀ ṣe Ológbòmọ̀ṣọ́. ọba àkọ́kọ́ l'Ọ̀yọ́ state Ọọ̀ni Ìrìṣà ni o. ọba àkọ́kọ́ l'Ògùn state Ọọ̀ni Ìrìṣà ni, kì í ṣe Aláké, kì í ṣe Olówu, kì í ṣe Àwùjalẹ̀. ọba àkọ́kọ́ l'Ògùn state Ọọ̀ni ni. ọba àkọ́kọ́ ní Èkó Ọọ̀ni ni. ní gómìnà ní Òkun ọba àkọ́kọ́ Ọọ̀ni Ìrìṣà ni o. bàbá wa gbogbo state yẹn pátá láti nídìí ìlọ́ọ̀sì o, ẹ bá wa ṣiṣẹ́ ìjáde á nílùú ẹ̀. a lè dúró dìgbà tí ààrẹ bá sọ pé owó rẹ̀ ẹgbàá ẹ̀ lọ fi rántẹ́ fẹ́ra, iṣẹ́ ti bẹ̀rẹ̀ bàbá. àbá Fúlàní jà gẹ́gẹ́ bó lóye Sunday Ọmọdéyẹmọ ṣe sọ, we are not fighting Fulani but we don't want bandits in Yorùbá land. àwọn tó pera wọn ní àlejò tó bá wà ń gbé tọ́kẹ́ máa tẹ̀ wá mọ́lẹ̀, tọ́kẹ́ máa ráìdí wa àfẹ́. Sunday Igboho ti sọ, inú igbó wa ilẹ̀ yẹn àwa la ní, àwọn baba ńlá baba wa ló jogún ẹ̀ fún wa, and it is our duty to protect it, because báwọn baba wa ṣe fi ilẹ̀ lé wa lọ́wọ́, a gbọ́dọ̀ lè fi ilẹ̀ fáwọn ọmọ tiwa náà. àsìkò tiwa ibi tá a lè ṣe dé là ń ṣe lọ yìí, táwọn ọmọ wa bá tún dé lọ́la, àwọn náà á tún lè rí nǹkan dìmú tí wọ́n á tún develop. gbogbo ilẹ̀ tó jẹ́ igbó, tó jẹ́ ti Ifẹ̀, tó jẹ́ ti Ilé Ifẹ̀, gbogbo ẹ̀ pápátá kì í ṣe gbogbo ẹ̀ lẹ́lẹ́ kọ́lé sí tán, kì í ṣe gbogbo ẹ̀ lẹ́lẹ́ kọ́lé iṣẹ́ sí, ẹ̀ tún fi ilẹ̀, àwọn ọmọ yín tó ń bọ̀, àwọn náà tún máa jogún ẹ̀, wọ́n á tún débẹ̀, wọ́n á tún bẹ̀ sí ní túnṣe. nọ́mbà tó bá wá dọ̀la táwọn ọmọ yín bá débẹ̀ tí wọn ò rí kankan ṣe tán ti rí àjèjì níbẹ̀, kí ni wọ́n fẹ́ máa sọ nípa yín? We must protect that land of ours.
gbogbo ibi tẹ́yìn rí bí forest tẹ́yìn rí bí forest tẹ́yìn rí bínú igbó jungle gbogbo wọn yẹn ilẹ̀ táwọn baba ńlá wa jogún fún wa ni o adẹ gbọ́dọ̀ protect yẹ inú àwọn igbó wọ̀nyí làwọn Fúlàní ìdúró sí tán ti ń dára tó wù wọ́n tán ti ń pa itú méje méje tán bá tún jiyàn gbé nínú ìgboro ibẹ̀ náà tún gbé wọn lọ àwádẹ́ láàfẹ́ ààrẹ ti sọ ọ̀gá àwọn ọlọ́pàá ti sọ ọ̀gá sójà ti sọ security adviser ti sọ minister of defence ti sọ Sunday Igboho dẹ̀ gbà lẹ́nu ó gbà lẹ́nu gbogbo wọn pé kí ni tá a bá ti lọ ní ugbó anywhere tá a bá ti pàdé Fúlàní ní inú ugbó kò sí wọ́n níbẹ̀ àfẹ́ mọ bó ṣe jẹ́ ìbá ṣe Fúlàní ní ìbá ṣe Yorùbá tá a bá pàdé ẹ nínú ugbó tí ò dẹ̀ ṣe pé bóyá ó ní kankan tí a rí ẹ pé òun ṣe nínú ugbó yẹn kódà tá a bá rí ẹ nínú ugbó yẹn gan bóyá òun dákò ọdọ́gbọ́n fòkó ń bojú níbẹ̀ tó dẹ̀ ní tóun ṣe bó ṣe wà nìyẹn ọba Yorùbá tó bá pàdé àpòpọ̀ mọ́ Fúlàní pípa la máa pa mo tún padà sọ at last tó o bá jọmọ Yorùbá tó o pàdé àpòpọ̀ mọ́ Fúlàní tẹ́ ń ṣe bí nínú igbó wa clear them we go delete you no be say so bàbá wa Ọ̀jájá tá a bá rí nínú àwọn ọmọ yín gbogbo ìran Yorùbá lọmọ yín àwọn ọmọ tẹ́ ń pè tán lè fún wa ní àwọn nǹkan gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe jẹ́jẹ́ nílò motorcycles àwọn machine ibi míì wà tó jẹ́ pé machine nìkan ló lè débẹ̀ mọ́tò ò lè débẹ̀ àdúrà àwọn ọmọ yín tó lè kó 100 fún wa mí lè kó 50 fún wa á pín sí state by state iṣẹ́ lọ àdìdó the federal government we must secure Yorùbá land kò sí ní tàfẹ́ fi ṣe ju pé kárí lò láti fi dé àwọn ibì kan nínú igbó tí mọ́tò ò lè dé many things kì í ṣe dandan kí gbogbo wọn gbowó wá gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe jẹ́jẹ́ ìpè ẹ̀ máa bá wọn sọ̀rọ̀ kí àwọn dìde láti ran ìrìnàjò yìí lọ́wọ́ ìlú ẹkùn kì í ṣe dandan ẹni tó wá sọ pé kábíyèsí mi ò fẹ́ gbowó ẹ̀ ó yá kí ló fẹ́ gbé fún wa kó mọ́tò 2 wá kó mọ́tò 3 wá kó machine 10 wá kó machine 50 wá iṣẹ́ ń tẹ̀síwájú mo jẹ́rìí Sunday Igboho ọmọdé yẹn mọ̀ tẹ́yìn fúnra yín ti náwó ẹ̀sọ́ òkè bàbá kò ní nǹkan ò ní bàjẹ́ ilẹ̀ Yorùbá must be free Fúlàní ti rán wọ́n ti sọ̀rọ̀ ń di wa bàbá ní inú ìlú ní àárín ìgboro inú ìgboro láti sábà àfẹ́rí Fúlàní kódà nínú ìgboro gan àfẹ́rí wọn sá torí bó ṣe ń tẹ̀wá mọ́lẹ̀ nínú ìgboro gan kọjá Fúlàní á lórí láyà láàárín ìgboro a máa pa ọmọ Yorùbá nínú ìgboro nítorí pé wọ́n ní misunderstanding ìṣẹ̀lẹ̀ ẹjọ́ mo ń sọ ní gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ wò mí ṣáà lè dẹ́rù ẹ̀wò ní Sókótó ni ẹ ti gbọ́ rí pé Yorùbá àti Fúlàní jà ní Sókótó rí ẹ ti gbọ́ rí ni àbẹ́ ẹ ti gbọ́ rí pé Yorùbá àti Fúlàní jà ní Kánò ẹ ti gbọ́ pé Yorùbá àti Fúlàní jà ní Kàfàṣà àbí ní Kaduna àbí Zaria mo béèrè ní iṣẹ́ ẹ ti gbọ́ rí ni kò lè ṣeé ṣe torí pé àwọn ọmọ Yorùbá tó wà bẹ́ẹ̀ ò ní jẹ́ gbéná wojú àwọn Fúlàní yẹn láyé ṣùgbọ́n nílẹ̀ Yorùbá wọ́n tẹ̀ wá wọ́n gbéná wojú wa wọ́n á tún kílẹ̀ mo sọ ọ́ many times ilẹ̀ jàǹgbé àwọn ni wọ́n ń ta Fúlàní lórí ilẹ̀ Yorùbá kí Fúlàní tó máa kalẹ̀ fún Yorùbá this is a pure mess to Yorùbá people ẹ bá bẹ̀ wọ́n àwọn tó bá fẹ́ gbé ní ìgboro kan ṣe wí àgbéjẹ́mọ́wọ́ let them respect our culture respect our people we have tolerated them more than enough àti tolerate wọn àti fàyè gbà wọn àti gbà wọn mọ́ra kọ́ máa rí wa bí gbé àwa la gọ̀jù ìsẹ́kì àwọn ọmọ Ìgbò ń wò wọ́n ní Yorùbá ti gọ̀jù àgọ́ a gbìyànjú láti nọwọ́ àlàáfíà sí gbogbo yín nítorí ìran àlàáfíà nìran Yorùbá bàbá níbi tọ́rọ̀ dé dúró yìí a gbọ́dọ̀ jókòó ká foríkorí mo padà sórí ibi tí mo ti bẹ̀rẹ̀ yìí pé kí ni àwọn pípù tẹ́ ń wò yìí àti Fúlàní àtàwọn Ìgbò wọ́n ń gba àdúrà pé kí ìjọba kúrò lọ́wọ́ ọmọ Yorùbá tó bá fi lè kúrò lọ́wọ́ ọmọ Yorùbá ayayayayayayaya tí Yorùbá tá a bá múra ewu ń bọ̀ ẹ̀bẹ̀ mo bẹ̀ Ọláwùrà mo bẹ̀ Olódùmarè mo bẹ̀ akọ́dá mo bẹ̀ aṣẹ̀dá ilẹ̀ yìí kó dìde kó kọ́ wa mọ̀ ṣe nílẹ̀ Yorùbá láìsí bẹ́ẹ̀ ó léwu tí Tinubu bá parí ìjọba ẹ̀ tó bá lọ tí nǹkan ò dẹ̀ tí ì ṣe kan ó léwu o ní ìgbọ̀ ó léwu àfikọ́lọ́ ọmọ bá kó gba ìran Yorùbá o Fúlàní pẹ̀lú pé wọ́n wà bẹ́ẹ̀ kan wọ́n sì ń fi ìyà jẹ wá pẹ̀lú pọ́mọ wa ló jẹ́ pírẹ́sídẹ̀ǹtì wọ́n sì tẹ̀ wá lójúmọ́lẹ̀ ọjọ́ tó jọmọ wọn ló wà bẹ́ẹ̀ àmọ́ tán fojú wa rí wọ́n lé Sunday Igboho lálẹ́ wọ́n fẹ́ lépa Ọlọ́run sọ pé ìrọ̀lẹ́ pa eléyìí mo fẹ́ lò iṣẹ́ ọwọ́ mi ni kò sí tẹ́fẹ́ fi ṣe Ọlọ́run ra fi pamọ́ àwa wọ̀nyí wọ́n lépa ẹ̀mí wa débi tí wọ́n lépa ẹ̀mí èèyàn dé ṣùgbọ́n adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ibi gẹ́gẹ́ bí ẹnìkan tí mi kàn jẹ́ ẹ̀rí kankan jẹ́ mẹ́jọgùn mẹ́jẹun kankan ṣùgbọ́n orí ọ̀fẹ́ Ọlọ́run àánú Ọlọ́run làwa wọ̀nyí rí gbà tí wọn ò ṣe rí wa mú balẹ̀ orí ọ̀fẹ́ Ọlọ́run lájẹ́ tí mo bá wà nínú ilé olóyè Sunday Igboho lọ́jọ́ kìíní àná níjọ́ tán sọ yìí wọ́n máa pa mí ní mi ò lè escape ẹ̀ Ọláyọmí Kóìkí tó bá wà bẹ́ẹ̀ wọ́n máa fún ní ìbọn ni wọ́n á gbé fún ni ní ó lè dorí wọn á ti gbé fún pókà tọ́mọ̀ olúkà bá wà bẹ́ẹ̀ tàbí bàbá Èkìtì wọ́n á gbé bu sórí ẹ̀ ni wọn ò ní gbé lọ sí Àbújá yẹn torí wọ́n mọ̀ fáwọn àwọn yìí gangan ni program àwa ni target wọn I saw this something tó mo fi mọ̀ pé we are target nínú ilé yẹn believe wọn nípa máa wà bẹ́ẹ̀ àìmọye ọjọ́ nínú ilé ibi tí mo rọra ń gbé jẹ́jẹ́ mi ló jẹ́ pé wọ́n á tún gbá kọ́nàkọ́nà wọ́n á tún ṣe Ọlọ́run á tún kó mi yọ
torí pé kí ni àwọn ló wà lórí ìtẹ́ ọlọ́run dẹ̀ rí inú ọkàn wa pé orí òtítọ́ làwa dúró lé òun ló kọ́ wa yọ òtítọ́ máa ń kóyàn yọ ni òtítọ́ máa ń jẹ́ kéèyàn lékè ni òun làwa dúró lé lórí àárò búburú sí wọn ló ń ro ibi sí wa àní ká má ṣe àwọn ló ń sọ yí pé rárá àwa tá a pè wọ́n pé kán wá jẹ yẹn àwa gangan náà fẹ́ mú lọ́wọ́ dání kì í ṣe pé wọ́n mú wa lọ́wọ́ dání wọ́n ní kò sí tó jọ ọlọ́run dẹ̀ sọ fún wọn pé tó bá rí bẹ́ẹ̀ àwọn eléyìí kò sí tẹ́fẹ́ fi wọ́n ṣe òun láì ṣe wà láyé táì ṣe wà láyé lẹ́nu ṣe bójú mi ni mò ń gbé síta mi ì dáṣọ bójú mi ì dá kankan borí ìyá bàbá èkìtì ń gbójú sí gbójú ẹ̀ síta kò dáṣọ bójú kò dá kankan borí àwọn tó mọ bàbá èkìtì lẹ́kìtì mẹ́ wọ́n mọ ìyàwó ẹ̀ ọlọ́run ṣàlàbò lórí ẹ̀ ó ṣàlàbò lórí ìyàwó àwọn tó mọ̀ mi lóńdó ṣe ti mú mi wọ́n mọ ìyàwó mi níwọ̀nba mi ò dáṣọ bójú ọlọ́run dẹ̀ dáàbò bò mí ó tún dáàbò bò ìyàwó mi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ilẹ̀ káàárọ̀ oòjíire yìí a gbọ́dọ̀ protect ẹ̀ gbogbo ẹ̀yin ọmọ Yorùbá lẹ́ẹ̀kan sí ẹ bá wa dúpẹ́ lọ́wọ́ onírìṣà ọba ni Ọọ̀ni o ọba tó jọba lọ ni o ẹ má fọ onírìṣà wí ọba kankan láyé o ọba gidi ọba èmi máa ń sọ pé kì í ṣe ẹ jẹ́ kí n gbé kalẹ̀ bí mo ṣe rí ṣé mo pé ẹ bá fẹ́ dárúkọ ẹ sọ pé orúkọ là ń pọ̀ baládé yes of course ẹni tí wọ́n pè ní ẹni ìtàn Adéyẹyè Babátúndé Ògúnwùsì ọmọ bàbá ẹni ọmọ Ògúnwùsì ni no doubt ṣùgbọ́n lọ́jọ́ tó ti dé tí wọ́n ti gbé wọ Ìlófì tí wọ́n ti gbé wọ Ilédì tó ti bẹ̀rẹ̀ ètùtù ọjọ́ yẹn láti rọra lọ fi Adéyẹyè ẹni ìtàn Ògúnwùsì láti fi pamọ́ síbì kan o ṣe rí bọ́dì tẹ́ ń wò yẹn àtorúkọ kì í ṣe ẹni ìtàn Ògúnwùsì ló wà ń bẹ̀ mọ́ o Oòduà gangan ló sọ̀kalẹ̀ tó wà nínú yẹn o Oòduà gangan torí kí ọpọlọ téèyàn fi ń to ìlú ọpọlọ téèyàn fi ń ṣèjọba ọpọlọ téèyàn fi ń ṣe nǹkan tó fi ń gún gẹ́gẹ́ yẹn ó ṣeé ṣe kágbára ẹni ìtàn Ògúnwùsì kágbára ẹ̀ mọ́ gbé Oòduà bàbá ìran Yorùbá yìí gangan òun ló sọ̀kalẹ̀ sínú bọ́dì tẹ́ ń wò yẹn òun lẹ ṣe ní tó ń ṣe tó ń gún Ọlọ́run dẹ̀ ń ti lẹ́yìn ó sọ statement kan bàbá wa ò ní ìfẹ́ ní o ó sọ ọ̀rọ̀ kan nínú palace àwọn èèyàn lè má fọkàn sí èmi wà ń bẹ̀ mò ń wo koro bí eléyìí ni ó ń wojú mi mò ń wò bó tí bàbá ṣe ń sọ̀rọ̀ ó ló ní iṣẹ́ kan tó ó lóun ti wá sáyé rí oníkìí sàkọ́kọ́ òun rí olóun ti wárí ó láwọn iṣẹ́ tó dẹ̀ yẹ kóun parí nígbà yẹn olóun parí ẹ̀ oníṣẹ́ yẹn lóun padà wá parí mo ní ọ̀rọ̀ tí mò ń sọ ọ̀rọ̀ yẹn ló ṣe Oòduà ló wà ń bẹ̀ yẹn sẹ́ ẹni ìtàn ti wà níbì kan wọ́n ti kíìpù ẹ̀ síbì kan Oòduà ló sọ̀kalẹ̀ sínú bọ́dì ẹni ìtàn Babátúndé ọmọ Ògúnwùsì Oòduà ló wà ń bẹ̀ òun lẹ ṣe rí bó ṣe ń gbé gbogbo ẹ̀ kálẹ̀ tó ṣe mètò tí ò bá ṣe bẹ́ẹ̀ ni kò ní gbà fún ìṣẹ̀ṣe wa ẹni pé bàbá gbà fún ìṣẹ̀ṣe ó gbà fún àṣà ó gbà anything tó ní ṣe pẹ̀lú ìran Yorùbá ó gbà fún bàbá fẹ́ kọ́ mall gbogbo nǹkan tí bàbá ń lò most of àwọn nǹkan tí bàbá ń lò ní mall wọn yẹn made in Yorùbá land ni àwọn igi tán gé nílẹ̀ Yorùbá àwọn rọ́bà tó jáde nílẹ̀ Yorùbá àwọn nǹkan èlò ilẹ̀ Yorùbá àwọn ni bàbá ń lò bàbá yẹn fi gbogbo nǹkan ó fi Yorùbá wù mí ó fi mí lọ́kàn bá ló jẹ́ kí n nífẹ̀ẹ́ pé ìran Yorùbá ni mí onírìṣà ẹ pẹ́ láyé ju bóòdù àṣepẹ́ lọ ẹ pẹ́ bí pẹ́pẹ́ tí pẹ́ ẹ gbogbo bí ọba lùfọ̀ gbogbo dirin tó gbogbo tó lòun ògún mọ́ ẹ pẹ́ ikú kan wà nínú yín palásìkò torí iṣẹ́ tẹ́ fẹ́ ṣe fún ìran Yorùbá iṣẹ́ tó pọ̀ ní Yorùbá pọ̀ lójú ayé yín Yorùbá máa dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè àṣẹ Olódùmarè ni lójú ayé yín ẹ̀ ní wọn ò ní dùn ní sí kò ní ṣẹlẹ̀ lẹ́yìn yín tó bá fi létè mi bàbá tí ìran Yorùbá gan bá gbòmìnira kò sí tó burúkú ẹ̀yin gan jó lórí kẹ́ ẹ jẹ́ president wa after all ọba Morocco ni president wọn ní Morocco ọba England ni olórí wọn ní England ọba Lesotho ni president wọn níbẹ̀ ọba Thailand òun ni king wọn ní Thailand ọba Brunei òun lolórí wọn níbẹ̀ wọn ò ní president kankan ju ọba yẹn òun ní president wọn lè wà ní prime minister tá a máa ṣiṣẹ́ but the president the olórí of ìlú bó ṣe ń ṣẹlẹ̀ ní UK the queen of England I mean the king of England òun ni olórí òun ni president but they have a prime minister tó mójútó iṣẹ́ ìlú we can do that torí tí a bá wo ìwà ọ̀jájá ìwà tí bàbá yìí wù ó deserve ẹ̀ ó mẹ́tò jù. administration oh God ọlọ́run fi kẹ́ bàbá yìí ó mọ ètò ó mọ bó ṣe manage àtẹ̀yàn burúkú àtẹ̀yàn rere àtẹlẹ́nu gbọ̀rọ̀ àti onílara àti òjòwú àti onígi òró gbogbo wọn pátápátá àtẹ̀yàn dáadáa gbogbo ní bàbá yìí mọ bó ṣe manage wọn ìlú kò sí onírìṣà kárí. Anyway kò ní ju báyìí lọ Ọmọlúkà ni mò ń jẹ́ ẹ bá mi pín kó dọ́dọ̀ bàbá ọmọdé yẹmọ ikú ò ní pa ẹ́ fún wa ọmọdé yẹmọ Ìgbòho ṣá ikú ò ní pa ẹ́ fún wa ọmọdé yẹmọ Ìgbòho ṣá ọmọ wọn ní Ìgbòho mọ rẹ ọmọ ládé aláàfin ò ládé aládé ìkúnlẹ̀ àgbà fáláfin ọmọ abẹ́rẹ́ mẹ́ta òde ayé ooo Ìgbòho ṣá owó bá bàdá mi o káì sáárì mo ti sọ níbẹ̀rẹ̀ ẹni tọ́lọ́run bá ti yàn fẹ́ má bàjá Ọlọ́run yan Ìgbòho fẹ́ ẹ wá wo ìfẹ́ yẹn bàbá Onírìṣà
bàbá yìí mi mọ tí mo fẹ́ sọ mọ́ kéèyàn dẹ̀ fi tinútinú tọkàntọkàn tayọ̀tayọ̀ kó fi gbàdúrà bàbá yìí gbàdúrà yẹn ó gbàdúrà yìí fún olóyè Sunday ọmọ Adéyẹmọ Igboho mo fi àsìkò yìí mo fi bẹ Ọlọ́run tó yọ́nú sí ẹ kó yọ́nú sí mi kó bẹ̀ mí náà rìn kó fún mi lórí ọ̀fẹ́ mo mọ̀ kó bá mi rìn o ó dẹ̀ fún mi lórí ọ̀fẹ́ ṣùgbọ́n ó kàn jura lọ ni mo tún fẹ́ kó sún mi sókè díẹ̀ kó tún sún mi sókè díẹ̀ nínú orí ọ̀fẹ́ yẹn kò ní bàjẹ́ fún yín kò ní burú fún gbogbo wa ilẹ̀ Yorùbá a máa gbòmìnira a máa gbòmìnira a máa dádúró orílẹ̀-èdè ni wá we were meant to be great nation àwọn Dubai àwọn London Paris all those countries táwa ń sálọ lé ní ó yẹ kí wọ́n máa wá tẹríba lábẹ́ àwa ìran Yorùbá ni torí tọ́lọ́run fi kẹ́ wa nílẹ̀ Yorùbá ó tó wa láti build orílẹ̀-èdè wájú àwọn tá à ń sọ yìí lọ àwọn orílẹ̀-èdè tá à ń sọ yìí lọ many things lọ́lọ́run fi kẹ́ wa mo ń receive calls from some people tó ń sọ fún mi pé àwọn rí nǹkan báyìí níbi báyìí mi fẹ́ máa sọ síta lithium táwọn orílẹ̀-èdè kan pọ́nlé tán fi ń ṣọlá tán fi ń ṣọrọ̀ ó wà nílẹ̀ Yorùbá nílẹ̀ pẹ̀tẹ́ mo dáwọn tó bá mi sọ we have uranium in Yorùbá land nílẹ̀ uranium táwọn country kan tó fi ń ṣe nuclear power báwa bá tẹ̀ fi ṣe nuclear bomb á tẹ̀ mọ́ fi ṣe electricity a máa fi ṣe nuclear energy tá power gbogbo ilẹ̀ Yorùbá tí náà ò ní máa ṣẹ́jú pẹ́ mọ́ Ọlọ́run kẹwàá we have more than enough minerals láti jẹ́ one of the greatest country in the world one of the greatest nation in the world ilẹ̀ Yorùbá and I believe ọmọdé ni mí ikú ò ní mi bá lásìkò àwọn ní mi sọ lọ́jọ́ mo gbàgbọ́ ilẹ̀ Yorùbá ó máa dúró yọ́ sì ṣojú mi ikú ò ní mi bá àwọn ní mi sọ lọ́jọ́ bó ṣe máa rí nìyẹn àṣẹ́gun. ọ̀tẹ̀ ló ń jẹ́ ìlú ń pè ọ́ kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀ àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀ ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ kó dọ́jà ní èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí èmi náà kọ́ Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà.